Ẹ káalẹ́ ẹ̀yin aráalé Culture Africa TV òun ni à ń wò báyìí. Níwájú mi Gbádébọ̀ Rosevival tí ó fi jẹ́ tó jẹ́ olùdíje fún ipò gómìnà ní ìlú Èkó ní abẹ́ àsíá Labour Congress ni ó wá sí ìlú Ifẹ̀ ni ó wà. Níwájú mi ni ẹ máa rí ọba Lésù, òun ni ó wà níwájú mi tó jẹ́ pé olórí Ọbàtálá ní ìlú Ifẹ̀. Wọ́n ṣe gẹ́gẹ́ bí oyè tuntun tí wọ́n fi ta lọ́rẹ tó ń jẹ́ ọba lẹ́fún àgbáyé Ọbàtálá ní ìlú Èkó. Oríire ńláńlá jẹ́ fún Gbádébọ̀ Rosevival gẹ́gẹ́ bí ó ti jẹ́ ọba lẹ́fún àgbáyé tí gbogbo àwọn Ọbàtálá àgbáyé tí wọ́n ti fi ẹ̀tẹ̀ Gbádébọ̀ Rosevival ní gbogbo wa ta fọwọ́ sí ní ọba lẹ́fún àgbáyé ní ìlú Èkó. Òun ni lẹ́yìn tí Gbádébọ̀ Rosevival kí gbogbo àwọn Ọlọ́bàtálá tán wá tán kábíyèsí ọba Ọọ̀ni of Ifẹ̀ olórí adé gbogbo lọ láti lọ fi ara ràn gẹ́gẹ́ bí ọba lẹ́fún ti ìlú Èkó, gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ pé Ọọ̀ni of Ifẹ̀ òun ni olórí aládé gbogbo. Lẹ́yìn yẹn náà ni kábíyèsí wọ́n dùn wọ́n sì wúre fún ọba lẹ́fún tuntun tí a jẹ ní ìlú Èkó.